gbogbo owó tó o bá ń sọ pé ń fi ó kọ Baba Lágége cash out ọ̀ ní lábọ̀ cash out ń rọrùn ìwọ náà cash out ìwọ náà dìde bàbá Mudiru Ìmọ̀ríkà tí ó sọ̀rọ̀ wọ́n lè ṣe dìfáwù ẹ̀ kẹ́wọ́ kó àwọn ọmọ yóò rù. ẹ sì fún ẹ̀yin tẹ́ ń sọ pé àwọn nǹkan ń forúkọ Baba Lágége cash out bẹ́ẹ̀ yìí ò bá lè dìfẹ́ǹdì ilé òun àti mọ̀ pé ń bẹ nínú àwọn tó fẹ́ wónú ilé òun ni bí ìbá ṣe pẹ́nu ẹ gbọ́rọ̀ ẹnìkan forúkọ Baba Lágége cash out ẹnu ẹ gbọ́rọ̀ ó sì fẹ́ bọ́ yín mọ́sà ìjẹ ni. nígbà tí àwọn tẹ́ ẹ náà ń forúkọ Baba Lágége cash out nígbà táwọn àgbákò tí wọ́n ń fèsì kí wọ́n tó máa cash out ibo lẹ́yìn wà síbẹ̀ yìí náà ní fóònù ẹ̀ ń polówó jálàbí àbí ẹ̀ ń polówó ọṣẹ ìjọ tí wọ́n ń ṣe dìfáàrù fún nù ilé yẹn ibo lẹ́yìn wà ó wá di níṣẹ́ ẹnu yín ṣe gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹná fi ṣe cash out yóò bẹ pa bàbá gbogbo ìtẹ̀ wíwá wọn. mẹ́ta lọ́mọ kí ó ṣe kádàm mẹ́ta iná tẹ̀lé tí Baba Mudiru Ìmọ̀ríkà mẹ́ta nínú mẹ́tẹ̀ẹ̀ta ṣe kádàm pé ọmọ kí wọ́n sí ní ọdún tí Ìmọ̀ríkà pé 18 years mẹ́ta yẹn náà ní sí bẹ̀rẹ̀ sí àwọn kan bẹ wọ́n fẹ́ wọ́n Ìmọ̀ríkà àwọn olórí ibú nìyẹn àwọn kan wá bẹ mùnáfìkì ni wọ́n àwọn ni wọ́n ti torí tí wọ́n á jẹ ìgbà tó mẹ́bí bá wọn àbí mo fẹ́ kọ́ mọ́sálásí mo fẹ́ kọ́ ní epo mo fẹ́ sàlátù náà fi wá rúdọ lè kún àwọn tó fẹ́ wọ́n Ìmọ̀ríkà yẹn lọ́wọ́ àwọn àgbà owó ìjọ tí Baba Mudiru Ìmọ̀ríkà bá wá sọ̀rọ̀ àwọn náà máa sọ lábẹ́lẹ̀ pé ó ti tún wí mi àmọ́ àfa àwa ni wọ́n máa pè ń ta àwọn ẹ̀yẹ mùnáfìkì àwọn ẹlẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ àwọn olólùfẹ́ Baba Lágége bí àwọn ọ̀fọ́ bá fẹ́ ta sásọ alá Baba Lágége wọ́n á wọ kúrò wọ́n á gbọ́n dànù àwọn tó wá ti gbìyànjú tí wọ́n ti gbẹ̀ǹkẹ́ ìdánù in tó ti ṣe wọ́n tó bá ṣe gbogbo ẹ̀yin tẹ́ sọ pé fowó kọ Baba Lágége cash out yìí wọ́n ní gbúrò yín wọ́n ní gbúrò ọmọ yín mọ́ èyí sọ pé fowó kọ Baba Lágége cash out ẹnu yín tiẹ̀ ẹnu yín rún àgbákò tó ti ṣe àwọn tí ẹ̀sùn tí wọ́n ṣe dìfáà fún Baba Mudiru Ìmọ̀ríkà in tó ti ṣẹlẹ̀ sí wọn. ṣé bọ́lọ̀ ni a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim inna ma'al usri yusra lẹ́nu òbí tílẹ̀ tí wọ́n ti fèsì yìí ẹ̀yin náà ti afẹ́kàn náà ti ẹ̀ jẹun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wí bẹ́ẹ̀ bó bá ṣe pé ilẹ̀ ń lò ní lọ́wọ́ ẹgbà fáwọn ẹ̀yin ò ní rọ̀ lálù. gbangba mo ti lè sọ ìyẹn kẹ́lẹ́ ní kẹ́bùn mi 50,000 torí Baba Mudiru Ìmọ̀ríkà sí rí gbangba ni ti ń sọ yìí gbangba àwọn tó tún lè láwọn bùn mi lówó mo tọrọ ní. ìkan nínú àwọn ìyá wa àgbàlagbà ìyá àlùbáríkà nínú àwọn tí sọ social media ni mo rí bọ́ọ̀sì fún fẹ́sẹ̀ nǹkan báyìí ó sì ìyá náà bùn mi $100,000 nínú àwọn mọ́díkàsì kan tí mo inbox ẹ̀ pé mo fẹ́ ṣe kan báyìí òun náà bùn mi $100,000 nínú àwọn Mudiru wà lẹ́kọ̀ọ́ àwọn bùn mi $20,000 sọ tó bá pẹ́ nítorí Mudiru kan báyìí lọ fún mi sọ fẹ́sọ̀ pé fún kọ́ Baba Lágége cash out ẹnu yín wá ẹnu ẹ mọ challenge say ti face say 220,000 salary mi oṣù mẹ́ta oṣù salary mi oṣù mẹ́ta oṣù à ń ṣe gbogbo ẹni tó bá ti dìde wọ́n sọ pé àbùkù mẹ́kan lẹ́yìn gbogbo owó tó bá ń sọ pé ń fi ó kọ Baba Lágége cash out ọ̀ ní lábọ̀ cash out ń rọrùn ìwọ náà cash out ìwọ náà dìde Baba Mudiru Ìmọ̀ríkà tí ó sọ̀rọ̀ wọ́n lè ṣe dìfáwù ẹ̀ kẹ́wọ́ kó àwọn ọmọ yóò rù ẹnu ẹ wá ń sẹnu ẹnu ẹ ti ẹ ń tán kí wọ́n tán ẹnu ẹ gbọ́rọ̀ àwọn ò tí ì dé o a máa ń bọ̀ ni àti mọ ibi tẹ́ ẹ wà báyìí ọmọ kẹwàá Baba Mudiru Ìmọ̀ríkà àti mọ àwọn tó fẹ́ wó Ìmọ̀ríkà àti mọ̀ wọ́n so àwa àkẹwà bẹ̀lẹ̀ yìí Baba Mudiru Ìmọ̀ríkà yóò ní wo Ọlọ́run wá ń ṣẹ́gun fún wa àwọn tí wọ́n bá wo ìwọ́n rọ̀ wọ́n tún wá lẹ̀ dí àpò papọ̀ mọ́ wọn ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ mùnáfìkì nínú ọmọ kẹwàá Baba Mudiru Ìmọ̀ríkà sílẹ̀ wá ń sọ ẹnu sọ̀sọ̀ pé yìí máa wọn kan tí ń fowó kọ Baba Lágége cash out ń gbọ́ kọ àmọ̀ tí ẹ̀ dúpẹ́ tó bá ṣe kó kọ Baba Lágége là á fi ń cash out tí ẹ̀ ṣe pé ó kọ kìrìsìtẹ́nì là á fi ń cash out tí ẹ̀ ṣe pé ó kọ aláwo là á fi ń cash out ṣé báwọn tẹ̀ ń tẹ̀lé yìí ní fowó kọ aláwo cash out tó sì fowó kọ kìrìsìtẹ́nì cash out gbàgbà ni ti ń sọ yìí yàtọ̀ sí àwọn tí mo tọrọ tí mo dákọ̀ yìí mo bùn mi lọ gbogbo sábẹ́yàwó $100,000 jáde síta mo bùn 51,000 jáde síta lẹ́yìn ẹni tó bùn mi 50,000 tó tí mo ti sọ sẹ́yìn ní nkí àfáwà máa ń fà lútí ó ti pàfáwà máa ń fà lútí olómọ yẹn ń gbádùn bó ṣe ṣe di 5 fún Mudiru mọ́ tí lágbẹ́rẹ́ ó yẹ bá bùn 50,000 àkáǹtì àfáwà máa ń fà lútí náà fi sẹ́ndì ẹ̀ sí mi àtẹ́rù Ọlọ́run kan ní last year wọ́n sì ṣe data tí mo fi ń ṣe lecture tí mo fi ń ṣe program mi fún mi ń gbà tó ní pé kí nìyẹn fún láti May títí di nǹkan bí November last year. Allahu Akbar. ẹ wá ń sọ ó fowó kọ Baba Lágége cash out ọmọ yẹn táwa náà fi ṣe dátà ni ọmọ yẹn ká máa ṣe prógámù lọ kí fóònù bàjẹ́ ni mẹ́rin láwò fún ọ àbí kí fóònù bọ́ọ̀lẹ̀ èyí táwọn ọmọ yẹn ti sán má wí bá mọ́ o kò ọwí ọtí ẹ̀ wá wí àti mọ̀ pé nínú àwọn ọ̀sìn nínú àwọn ọmọ kéwu alágbàríkà àwọn àfáà tó kọ yín kéwu ṣé wọ́n ṣe dìfáàwù fún ṣé káàdàmọ̀ ni àbí wọ́n ń dákẹ́ bẹ̀yìn ṣe ń dákẹ́ yìí ẹ̀ ti torí ẹni tí ó bọ̀ yín 200,000 tí ò tán sọ̀rọ̀ yín ẹ̀ ti torí ẹni tí ó bọ̀ yín 1 million tí ò tán sọ̀rọ̀ yín Ọlọ́run níbẹ̀ mi tán sọ̀rọ̀ mi ẹ wá lè sọ pé ẹ ṣe bí wọ́n fún ní àjì mí ṣe ń torí Baba Mudiru Ìmọ̀ríkà mo ń ṣe ń torí Ọlọ́run yìí ṣe ń torí ààyè orin ìjọ tí wọ́n sì fún mi ní àjì wọ́n ní àfọ́n torí ṣé káàdàmà ni ṣé mo bá ṣe káàdàmà ni kò sí tó lè ṣe tó rí gbà àwọn tí wọ́n bá ń cash out lọ́wọ́ wọn ṣiṣẹ́ fún lè ṣe káàdàmà ni wọ́n fi ń cash out ṣé bá àpolówó jálàbí wọn àti polówó ọṣẹ wọn àpolówó àwèrè àwọn tẹ́ ń cash out yìí náà ń bò yín láti rí ẹ sọ tí ń dùn yín
ọmọ kí ó ṣe káyà mọ̀ pé bá ṣe jẹ́ mẹ́ta lọ́wọ́ ẹni lọ́dún tí wọ́n já sí pé ẹni tí yẹ bẹ́ẹ̀ bá kẹ́sì máa sunkún ṣé káyà mọ̀ láwọn lọ́ta kẹ̀kẹ́ ta tó jà wọn táwọn kan kí ó lọ ẹ lọ́ka ẹ lọ́gbà tí mo sọ yìí tó jà wọn táwọn kan kí ó lọ ìpín kan náà ló wá dá mbẹ ìpín títún wá dà yìí títún wá ń ṣe dìfáàrù fún ilé ádámà lẹ́lẹ̀ yìí kan tó wá ń ṣẹnu jágbajàgba játijàti sọ pé wọ́n fi cash out bó bá rọrùn wọn náà òfin fún kọ bàbá tiẹ̀ náà cash out wọn náà fún kọ bàbá tiẹ̀ náà cash out wọ́n bá rọrùn ṣé gbogbo alájọ ń gbé kámẹ́rà sójú kí ló dé tọ́lọ́ òní kẹ́gbọ́ tiẹ̀ kí ló dé tẹ́ ń takò kádàrá Ọlọ́run èyàn fún pé ẹnìkan cash out ẹnìkan ṣe dìfáwò sọ rọrùn ni ó rọrùn wọ́n pín fọ́ọ̀mù sọ́jà lọ́fẹ̀ẹ́ sọ́ọ̀mù NNPC fọ́ọ̀mù CBN kí ló dé tó sá pamọ́ àwa sọ fún pé CBN níwá ni àwa sọ fún pé àṣìṣe ní Chevron sọ́jà níwá ọ̀fẹ́ ló fi wọlé ọ̀fẹ́ ló fi wọlé ọmọ iye àwọn ìjọba bá ti lè dìde pé báyìí ọ̀hún ṣe dìfáwò fún léṣe káádámà ọ̀hún ṣe dìfáwò fún àmùdírù mẹ́ríkà ọtí lọ́ta nínú àwọn ọ̀rẹ́ wọn ti gé kúò nínú àwọn ẹbí wọn ti gé kúò kí lè wọ́n bá wa sọ ayẹsẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ẹ ti gbọ́ kankan o oyin tí o pé yẹn a máa kan láma a máa fẹ́ sọ́sí a máa kan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh jàre.